gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ wo ewé tẹ́ ń wò yìí òun là ń pè ní ewé rere akọ leléyìí méjì ni wọ́n rere akọ rere abo ẹ máa bá mi ká lọ pẹ̀lú ẹ̀kọ́ tí mo fẹ́ fi kọ́ wa oògùn tó lágbára ní oríṣi nǹkan méjì mo fẹ́ fi kọ́ wa bẹ́ẹ̀ ni láti gbàyàn sílẹ̀ nínú ìdè ayé àti láti wo àwọn àìsàn kankan ẹ máa bá mi ká lọ. bẹ́ẹ̀ ni ìwúlò ewé rere àti àwọn èròjà mìíràn nǹkan tó ń ṣe iṣẹ́ tó ń ṣe ní àgọ́ ara bísímìlà. bẹ́ẹ̀ ni a lè lò ó tí èèyàn bá ń ṣe gángangan kẹ́ tó bẹ̀rẹ̀ sí ń tọ́jú onígángangan ẹ ṣe àgbo yìí obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ a tún lò ó fún ẹ máa bá mi ká lọ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọ̀rọ̀ balagbada visa account àwọn aláìní charity account 20442376802044237680 First Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization bí sínú láì tààlà ẹ̀yẹ́ ká kọ́ tírìtì ẹni tí ó ń ṣe gbọ̀ngàn ta fẹ́ wò ta fẹ́ kọ́kọ́ fún ní first page kódà àgbo yìí ẹni tó ń forí kókó àmàtakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó lè lò Atude làgbo yìí first of all so máa bá mi gẹ́ẹ̀tì ewé rere tá a ti fi hàn yìí. Agbo Atude wàá gẹ́ẹ̀tì Agbo Atude wàá gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ Agbo Atude àti èpo ọ̀bọ̀ wàá bá mi gẹ́ẹ̀tì ẹ fi tẹ́lẹ̀ ìkòkò wàá gẹ́ẹ̀tì ewé rere akọ àti abo wàá gẹ́ẹ̀tì ẹ̀ wàá bá mi gẹ́ẹ̀tì ewé àjẹ́ òbàlé wàá gẹ́ẹ̀tì ẹ̀ wàá kó lé lórí bẹ́ẹ̀ wàá wá gẹ́ẹ̀tì tùràrí bíntù complete tùràrí bíntù báyìí wàá dà á lé lórí wàá bá mi gẹ́ẹ̀tì káfúrà wàá bá mi já káfúrà bó jẹ́ mẹ́ta àbí mẹ́rin káfúrà pẹlẹbẹ ẹ ti rí báyìí wàá bá mi dà á lé lórí wàá wá bomi sí wàá wá sè é lágbo fi wẹ̀ fún ọjọ́ 7 ó ń forí kókó alátakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun á dohun gbàgbé ẹni tó ń ṣe gángan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ máa fàgbó yẹn wẹ̀ kẹ́ máa fún ní ìtọ́jú lọ Bismillah ta'ala ó lágbára púpọ̀ jù ẹlẹ́kejì tí àgbo ètò ń ṣiṣẹ́ fún ẹ máa tẹ̀lé mi ká lọ òun náà ni pé kẹ́ bá mi wá ewé rere akọ àti abo ẹ bá mi gẹ́ẹ̀tì ewé tó máa fi ń jẹ oyè yẹn ewé akòko àti èpo igi akòko àti egbò ẹ̀ rúùtù igi akòko àti èpo igi akòko àti ewé akòko rere akọ rere abo ẹ bá mi wá kànáfùrù ẹ fi kànáfùrù sí àti ẹ̀fọ́ gúre ẹ sè é lágbo kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ tí obìnrin bá ti parí píríọ̀dù ẹ̀ tó bá ti parí nǹkan oṣù ẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí ní lò ó Bismillah ta'ala yóò finú ṣoyún yóò fẹ́ ìgbọ́mọpọ̀n tested and confirmed ẹ fi nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní ọ̀ranyàn ni charity account 20442376802044237680 First Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ètò àdúrà wà tá a fi ń yanjú problem fáwọn èèyàn ètò sàárà wà tá a fi ń yanjú problem fáwọn èèyàn ètò àwẹ̀ wà tá a fi ń yanjú problem fáwọn èèyàn àwọn àlálùpàdé wà lóríṣiríṣi tá a máa jáde tán sọ̀rọ̀ èèyàn tọ́rọ̀ bá gbẹnu tán ètò ọ̀ǹtún wà bẹ́ẹ̀ ni tọ́rọ̀ èèyàn bá gba pé bóyá ó nídìí káwọn odidi àlùkùránì káwọn káfì káwọn sẹ̀fì káfì káwọn tọ́a káwọn yàsín múlíkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Suratul Baqara àtàwọn orúkọ Ọlọ́run bíi kaaru sataru wàhábù ganiyu àwọn orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ àtàwọn àdúrà tí Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam fún wa so both natural and spiritual ẹ kọ́ńtàtì Sheikh Afagba International Limited àdúrà yẹn àgbà ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ̀dẹ̀ pè wá fún àwọn product wa lóríṣiríṣi miracle leaves ní ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ikú nìkan ni kò lè wò ó lágbára púpọ̀ ju ipò èèyàn wú ẹsẹ̀ èèyàn wú ó forí kókó alátakùn jẹun lójú oorun kò rí gbẹ́yà ó ní constipation wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovary ẹ̀ gẹ́ẹ̀tì ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fún ọkùnrin tí ó lè pàfọ́ọ̀mù dáadáa ẹ gẹ́ẹ̀tì all in one natural apps ikú nìkan ni kò lè wò méjèèjì òun láti nílé ẹ gẹ́ẹ̀tì caterpillar laughter period obìnrin kó máa lo ohun àtọkọ ẹ̀ á fún sperm ọkùnrin ní mobility àrẹ̀yẹ kóbìnrin ní kó wà fertile láti lè conceive ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fóyún ìju àti fún blockage tube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gẹ́ẹ̀tì prostate powder master prostate enlargement powder ìsétọ̀ urinary tract infection gallbladder problem àbí kidney problem tí wọ́n bá ti rí àwọn symptoms ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yẹ̀ Iliam Bismillah ta'ala kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín à ń deliver sí America Canada ẹ bá wo péjọ àkùsíbi tá a kì í deliver sí home and abroad à ń lo GIG logistic a dẹ̀ ń lo DHL ẹ̀yin lẹ máa sanwó delivery a wà ní Abraham Adesanya Lekki Ajah tí ọ̀sà Lagos ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425
gbogbo ìwọ tó wà nínú challenges bó ṣe wù kó mọ orí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó lọ́wọ́ ayé inú ó lẹ́sẹ̀ ayé inú wọ́n dàyàn láàmú ni ó ń lálàkàlà ni ó máa mú bọ́ ni ó wà ń lo òyìnbó bí aláìsí ni contact Sheikh Afagba International Limited both natural and spiritual problem bí ìsìn láì tààlà àwọn onísìk refugee fún yín láti evil world ọlọ́run làwọn máa pè kó wá dá sọ̀rọ̀ yín àti nǹkan tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ bí ìsìn láì tààlà oṣó wà àjẹ́ wà ẹlẹ́bọlógún wà iná wí ara kún wà wákọ̀ bílù mí ní àìṣù látara ò náà ẹ̀mí òkun kàtà kọ̀ǹpánì ẹ̀ wọ́n ń wò wá o bó tẹ̀ jẹ́ pàwà ò lè rí wọn iná lè zátàlélá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí máa sálámù wa ilà nìkan gbọ́ ẹ̀yin olólùfẹ́ gbọ́ ẹ̀yin customers wà àdúrà yín agbáyé rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá ẹ̀ nípa rẹ̀ máa yẹ lára o.